ṣẹlẹ̀ kí ni tó ṣẹlẹ̀ lágbolé fújì ọ̀rọ̀ ń bẹ́ẹ̀ nínú fídíò yìí ìjà Kollington Àyìnlá àti K1 The Ultimate ó mà ti bẹ̀rẹ̀ láti 1981 máa tú pẹ́lẹ́pẹ́rọ̀ nínú fídíò yìí ẹ wá gbọ́ nínú fídíò yìí ẹ wá gbọ́ ohun tí mo fẹ́ sọ lórí Kollington Àyìnlá àti K1 The Ultimate kí ni tó fàjà wọn ní 1981 mo fẹ́ tú pẹ́lẹ́pẹ́rọ̀ ọ̀rọ̀ kọ́lọ́hún lédùmarè ó bá mi foríjì Àṣàntí Ṣòlè tó lè wàlẹ̀ àṣà ń jọ́sí kí ni tó sọ nípa K1 The Ultimate ẹ wá gbọ́ pinniwini rọ̀ kí n tó sọ̀rọ̀ fídíò yìí ẹ kọ́kọ́ gbọ́ ní tí Àṣàntí Ṣòlè tó sọ nípa K1 The Ultimate kí n tó wá tú pẹ̀rẹ́pẹ̀rọ̀ lẹ́yìn náà ẹ máa bá mi ká lọ ẹ gbọ́ ọ̀rọ̀ ẹ sì gbọ́ winiwini. ṣe rí àwọn irọ́ tí mo ló pa nọmba 1 òun ni títọrọ Barrister ìyẹn nọmba 1 ṣe rí nọmba 2 àwọn eléré kan tó ń dárúkọ àwọn Sàkádàńfó àwọn kinní kan wọn ń ṣẹgbẹ́ irọ́ ní gbogbo ohun tó ń pa lọ́dọ̀ mi yé yín nọmba 3 owó tún kọ́ǹkì jù òun ní ti bàbá wa Kollington Àyìnlá tí àárín yẹn ò dẹ̀yìn hàn fáwọn èèyàn ó dẹ̀ yẹ pé ibi tí mo ò nípa irọ́ mọ́mọ́ ẹ̀dá dámọ̀dé wọ́n jọ mọ àlùdí àpàdé ẹ̀ pẹ̀lú bàbá wa Kollington ó yẹra wọn àfi tó báyìí máa sọ síta bàbá wa Kollington èèyàn ni mi ò mí tí wọn rí mi ò bá wọn jókòó báyìí rí mi ì bá wọn sọ anything rí àmọ́ gbogbo ibi tọ́tẹ̀ tí ń wá àwa náà mọ àìsọmọ òkókó sọ̀rọ̀ mi yé yín sìn torí interview kan wà tí bàbá wa Kollington náà ṣe ká má kọ̀dẹ̀ tó máa padà sẹ́yìn pé àwọn jọ́lì la wà àwọn tó kọ́ dá fújì lẹ́nu yẹn interview ló wà lórí YouTube kí ni ẹ̀dẹ̀ máa ń dùn ṣẹ́ni tí bá gbọ́ báyìí ó máa ń fẹ́ ní ọlọ́mà nìyàn lára orí àwọn táwọn ń sọ yìí jọ́lì la wà tẹ́ ń sọ pé ó dá fújì ilẹ̀ yìí tó wà náà àwọn tó dá fújì ilẹ̀ yìí irọ́ ni sákàrà ní jọ́lì la wà kọ gbogbo àwọn tẹ́rẹ sọ́ngbà yẹn irọ́ ni kò sí òótọ́ kankan nú ẹ̀ òun Wàsíù yìí náà irọ́ ti pọ̀ jù ó dẹ̀ lábòsí gbogbo nǹkan ayé àfi kó jẹ́ tiẹ̀ o ò fẹ́ kẹ́nìbọ̀dì bá ẹ ṣíà nínú anything tó bá ti ń jọ́rọ̀ Fuji music nígbà tí Barrister wà láyé Barrister free pẹ̀lẹ́ anybody ni tí Barrister ò bá free pẹ̀lẹ́ anybody kò ní fẹ́ irú àwa ìdásí Fuji nígbà ẹ̀dẹ̀ ni wọ́n ní orin Barrister ti le jù àwọn kan wọn lè rí Fuji kọ wọn lè ṣe gbá kan wọ́n ní Barrister ló jẹ́ kó múlẹ̀ ó Fuji ní Fuji ń jẹ́ bàbá everybody dẹ̀ ni Barrister jẹ́ ní Fuji ti Kollington so òun yẹn ó má máa pèrè pé òun wà ní nọmba 3 no irọ́ ló ń pa sí nọmba 3 no èmi tẹ̀rọ pé nọmba 1 ni irọ́ nọmba 1 kẹ báwo nọmba 1 kí ni nítani ṣe rí ẹ jẹ́ ká dúpẹ́ lọ́dọ̀ Lagos State Government àwọn tẹ́mi lè dúpẹ́ lọ́wọ́ ẹni lọ́rọ̀ ẹ̀ fọ́rọ̀ mi yé àwọn gáìsì kan dẹ̀ tún wà ṣe rí ẹ̀ bá nífẹ̀ẹ́ olórin àwọn kan wà tó nífẹ̀ẹ́ mi lẹ́nu sí àwọn kan wà tó nífẹ̀ẹ́ Saheed Òṣùpá tó nífẹ̀ẹ́ Obesere tó nífẹ̀ẹ́ gbogbo onífújì oníkálùkù ló ní fáǹsì tiẹ̀ bọ̀ ó dìpẹ́ndì lórí bísíǹsì táwọn fáǹsì tiẹ̀ ń ṣe àwọn èmi gbédè ṣé wà ní ilé borúkọ jẹ́ torí fáǹsì oníkálùkù ó ní oníkálùkù ń ta sí àwọn ẹlòmíín wà irú àwọn pé máa ń kọ ní Sule Maitama gbogbo àwọn fáǹsì ẹ̀ láti mọ́tò lọ ń ta lówódé onírin òun náà dẹ̀ ní ṣọ́ọ̀bù lówódé onírin ẹ understand so gbogbo àwọn tó wódé onírin yẹn wọ́n náwó fún ni ó dìbẹ́ lórí bísínẹ́sì tó bá fèsì ó ti yé yín irú òun sìn ó ṣe drug dealer ó ṣe kò sí tí ó wà tí ó ṣe kò sí tí ó ta sí wàhálà kò sí tí ó ta sí so irú àwọn tó ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn wọ́n ń ba mí gù ìyẹn pé anything àwa náà ní wọn lọ́rẹ̀ẹ́ but ìbá wọn dá sí ẹ̀wọ̀n dá sọ́ọ̀ tí mi sọ yìí so ohun tó ń fún láyọ̀ yọ̀ nìyẹn torí àwa olórúkọ lọ̀rọ̀ ń bá wí lọ̀rọ̀ tiwa ó ti yé yín a ní àwọn ìyá tó bá wa wí a dẹ̀ ní àwọn bàbá tó bá wa wí pé wá pápájá yẹ má ṣe ó ti yé yín sìn ó dàbí ọmọ tó ń jalè lénìí ni ó ní bó ṣe bá dé ẹ̀wọ̀n dá sáà mi ó ní bó ṣe bá dé ni ó ti yé yín bó ṣe rí gangan nìyẹn
ọ̀rọ̀ fújì ṣe rí ni ẹ gbogbo àwọn ọmọ onífújì tó kù tó yẹ kí nǹkan dáadáa ti kàn ó ti ranjú mọ́ wọn ọba fẹ́ ṣe kankan wọn ni kí ni kí lẹ fẹ́ ṣe nígbà wo lẹ ń gbà ìgbà wo lẹ yín bẹ̀rẹ̀ náà ìgbà wo lọ bí yín náà irọ́ dẹ̀ ni ìwọ àtàwọn pípù tó dẹ̀ halẹ̀ mọ́ yìí ẹjọ́ bẹ̀rẹ̀ rí wọ́n tún wọ́n mọ̀ ẹ́ ń gbà ẹ̀. ní àwọn òní ẹ̀ ń sọ yẹn ọjọ́ bẹ̀rẹ̀. ẹ máa wọlé àwọn àìdí àkàngbé ìyọ̀dá sábà síwájú ẹ̀bẹ̀ rere oríṣiríṣi ìwọ iná ló mú yọ̀dá sábà yìí ló tán lóníkẹjọ bú Barrister ó tún àìmọye arábàmbí tó dálẹ̀ yẹn náà orí Barrister ni arábàmbí yẹn ìtorí Barrister ló ṣe dá gúrùpù yẹn lẹ̀ ó fẹ́ káwọn ọmọ kéékèèké yẹn kan gbéná wojú Barrister torí kíni torí fún Barrister ó fún Saheed Òṣùpá ní ọba fújì ó tàn níjọ́ tí wọ́n dẹ̀ máa lọ jọba tiẹ̀ kò sẹ́ni tó mọ̀ ó sọ fún Barrister ó sọ fún àpò tó invite èmi sóṣogbo lọ́dún náà tó bá dàbí rọ kẹlẹ́dẹ̀ ẹ̀jẹ̀ mi yà Wasiu Ìṣọ̀lá ó invite mi sóṣogbo gbọ́sọ̀gùn gbàtọ́lọ̀ ní pápò tí ló fẹ́ fi ṣe wọ́n lọ́ba yẹn ò sí nlé ó wá padà àwọn journalist tó gbé ẹ lọ́bẹ̀ lọ́padà lọ organize ní ẹtì Ìbàdàn kíkì ní bá bọ́ sí dojútì ẹ jẹ́ ká lọ sẹ́tì Ìbàdàn ká lọ dé adé yìí fún bẹ́ẹ̀ ẹ understand lọ́ fi gbé ẹ lọ́bẹ̀ ìjọ náà Barrister ò mẹ́nìtì ó dẹ̀ jọba fújì nìyẹn Barrister wọn play nu City Hall àti yọjú wa ti lójú ṣẹlẹ àwọn ti Barrister àwọn náà mọ̀ pé bàbá ní yàláyà fans àwọn fans tó ń ní ọgbẹ dìde lẹni fans Barrister ló pọ̀ jù wọn torí Barrister ló fà lé wọn lọ́wọ́ Tinubu gan Barrister ló fà lé lọ́wọ́ Barrister ṣe ní ṣe pé àti kékeré ló ti gbọ́dọ̀ mi àti kékeré ló ti wà lọ́dọ̀ mi ọ̀dọ̀ mi dẹ̀ ló ti kọ́ṣẹ́ fújì ọ̀dọ̀ mi ló ti mọ̀ ń pa orin ó ti yé yín ọ̀dọ̀ mi ló ti ó bá wọn orin iṣẹ́ ó fọṣọ mi ó ṣe gbàgbọ́ ó gbẹ náà ní Barrister fi wọ mọ́ra lòun náà fi hand over ẹ̀ láwọ́ àwọn tí ẹ pé ọmọ mi ni o ẹ má bá mi fi ilẹ̀ o ẹ bá mi tọ́jú ẹ o ẹ bá mi ṣe o òun lòun wá gbé dẹ́bi àbòsí ìbá ìsìn lóyìí ó fẹ́ yí mọ́ Barrister lọ́wọ́ ẹ tó bá súnmọ́ èèyàn ti di dandan kó mà ṣírí èyí ní ó ń ṣe big deal ọ̀kọ́ wá fẹ́ máa lo influence pé onítọ̀hún yẹn ti láìkí ẹ yẹn ó wá fẹ́ máa yí ohun tiẹ̀ ó fẹ́ yí padà sí ti tiẹ̀ kò possible kò lè possible kò lè possible ẹ rí àìmọye àwọn eléré irú àwọn Alhaji Ligali Mukaiba àwọn yẹn gbogbo wọn náà wọn bàbá lẹ́pẹ́ ló ń pè wọ́n Yusuf Ọlátúnjí gbogbo náà wà bẹ́ẹ̀ ó yẹ pé everybody wọn alihamdulilayi Barrister dẹ̀ ń tẹríba fún gbogbo wọn ni Barrister jọ ń tẹríba fún wọn ni àmọ́ anybody tí wọ́n bá ti rí báyìí ó jẹ́gbẹ́ bọ̀rọ̀dá ẹ̀ ó jẹ́gbẹ́ bàbẹ́ ẹ̀ ó máa fẹ́ larúkọ ọmọ lórí. kí ni tó ṣẹlẹ̀ tá a fi rí bàbá wa Kébé ń Kwara Kollington Àyìnlá níbi òkú ìyá Kollington kí ni tó ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń sọ̀rọ̀ yìí ni wọ́n ń jọrọ̀ yìí lẹ́nu pé kí ló lè ṣẹlẹ̀ a fi mọ̀ wípé mẹ́wàá ṣẹlẹ̀ lágboolé fújì ọ̀kan nínú àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ló wá dìde lọ́tẹ̀ kó tó lọ sọ́dọ̀ bàbá wa Kollington Kébé ń Kwara láti fi ọ̀rọ̀ wá wọn lẹ́rù wò kí ni tó ṣẹlẹ̀ ńbẹ̀ mẹ́wàá ṣẹlẹ̀ oríṣiríṣi ọ̀rọ̀ là ń gbọ́ látẹnu bàbá wa Kébé ń Kwara Alhaji Kollington Àyìnlá tí wọ́n sọ̀rọ̀ jáde wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn wọ́n ní láti January 1st làwọn ti ń pe A1 The Ultimate láti kí fún ọdún ṣùgbọ́n A1 The Ultimate ò gbá aago wọ́n nígbà tí ìyá K1 The Ultimate tó tún kú àwọn tún ṣe gbogbo ìgbìyànjú wọn láti pe K1 The Ultimate Wasiu Ayinde wọ́n ní Wasiu Ayinde ò gbá aago bàbá Kollington Àyìnlá ló sọ bẹ́ẹ̀ kì í ṣèmi mo sọ kí ló lè fà á kí adúrú kí bàbá wa Kébé ń Kwara Kollington Àyìnlá kó máa pe Wasiu Ayinde ẹgbẹ́ kí ni wọ́n ń kán kí ni tó lè ṣẹlẹ̀ látọ̀n the 1st January tí wọ́n ti ń pe K1 The Ultimate tí ò sì gbá aago di wákàtí ọ̀wọ̀ yìí mi ìròpọ̀ tí ì dá ìpè bàbá ń padà ṣùgbọ́n ìjà Kollington Àyìnlá àti K1 The Ultimate kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ó ti bẹ̀rẹ̀ láti 1981 nìjà ti bẹ̀rẹ̀
mo dẹ̀ fẹ́ tún pẹ́rẹ́pẹ́rẹ́ ọ̀rọ̀ ẹ ti gbọ́n tí Àṣàntí Ṣòlé kọ́lọ́run lédùmarè kó bá mi fọ̀rún kẹ ẹgbọ́n tó sọ nípa K1 The Ultimate ẹgbọ́n tó sọ nípa ẹ̀.